ló kó dé mọ́lá lẹ́sẹ̀ ṣé díbi tó mọ́lá ni ò discipline oko third leg ẹ̀ tó lọ ń bá ìyàwó ẹni ẹlẹ́ni sùn nínú ilé èrò tí ẹ bá kí ṣe pápọ̀ ẹ travel. ẹ jẹ́ àdúró bíbá yìí ná wọ́n fẹ́ sọ sí bíbá yìí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin onílàákàyè tẹ́ a dìjọ ń wo fídíò yìí tí a wà lórí ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí mo fẹ́ sọ yìí Olúṣọlá Yusuf fídíò tó ṣe yìí ṣe mọ̀ pé Yorùbá sọ pé eégún tó ti jáde síta ó ti kúrò ní àìwò ó fẹ́ jẹ́ káàrí náà ló ṣe fídíò yìí ló ṣe gbé sórí net ó dẹ̀ fẹ́ jẹ́ kí a gbé káàkiri so èmi náà dẹ̀ ti mú wá fún updating kí àwọn èèyàn kí wọ́n rí bí ó ṣe ń lọ ṣùgbọ́n not only 50 million we are ready to pay more than 50 million so that a lè tó yín pín we are ready to pay not only 50 million but more than 50 million so that a lè tó yín pín torí pé ẹ pọ̀ dáadáa so that a lè tó yín pín èyí ni ọ̀rọ̀ tí Olúṣọlá Yusuf sọ gbẹ̀yìn nínú fídíò tí mo fẹ́ play fún yín yìí òun ni ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn lórí fídíò tí mo fẹ́ play fún yìí torí náà máa play fídíò yìí máa play ẹ̀ fún yín mo update wa lórí ohun tó ń lọ láàrin ìhà méjèèjì Muyideen àti Ìbùkún ṣàmùpẹ́ láìpẹ́ mo ti gbé fídíò kan wá tí Ìyálájé ṣe fún wa tí lórí show wọn tí wọ́n ṣe tí wọ́n fi update àwọn èèyàn bó ṣe ń lọ nípa Muyideen àti Ìbùkún pé Ìbùkún ti fún Muyideen ní ìwé kóòtù ó ti fún Muyideen ní ìwé kóòtù ẹ ti rí yẹn lórí page mi Only Jesus TV ẹ dẹ̀ ti rí náà lórí platform Ìyálájé fúnra wọn bẹ́ẹ̀ yẹn tí ẹ̀ ń follow Ìyálájé bákan náà ẹ ti rí now eléyìí sí fídíò tí ẹ fẹ́ wò yìí ó ṣẹ̀ṣẹ̀ jáde ní bó ṣe ń gbóná náà ni mò ń mú wá fún wa yìí ẹ rí i pé ó ti ń bọ́ sọ́wọ́ alẹ́ gan so ibi tí mo ti ń ṣe fídíò yìí fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí gan mo sáré arrange ẹ̀ fún wa kí n lè tètè update yín bí ó ṣe ń lọ so bó ṣe ń jáde ni mò ń mú wá fún wa yìí máa fi fídíò sílẹ̀ fún wa máa play ẹ̀ fún wa ẹ máa gbọ́ ohun tí Olúṣọlá Yusuf tó sọ kẹ́lẹ́ mọ̀ yín pé ìjọ̀gbọ́n ńlá ń bẹ ńlẹ̀ ìjọ̀gbọ́n ńlá wà ńlẹ̀ Yorùbá sọ pé tí ajá ò bá rí kò ní bó bí àgbò ò bá sì rí kò ní kàn so máa play fídíò yìí máa filẹ̀ fún wa kí ẹ sọ èrò ọkàn yín lẹ́yìn fídíò yìí máa fi àyè kọ́mẹ̀ntì sílẹ̀ kẹ́ kọ́mẹ̀ntì dó ẹ má bínú fún tí mo fẹ́ sọ yìí kì í ṣe gbogbo wa pátápátá la mà ṣúọ̀ àwa tá à ń wo fídíò lórí íńtánẹ́ẹ̀tì kì í ṣe gbogbo apáta la mà ṣúọ̀ but àwa tá a mà ṣúọ̀ mò ń rí wa torí kọ́mẹ̀ntì oníkálukú wa ni mò ń kà mo máa ń reply comment ẹ rí pé fídíò méjì kan tí mo ṣe láìpẹ́ yìí tí mo gbé wá tí mo ṣe láìpẹ́ yìí pé àṣírí àwọn tó wọ́n Muyideen lẹ́wọ̀n ti tú tí ẹ bá wo fídíò yẹn tẹ wo fídíò yẹn àwọn kan comment òye yé wọn nípa fídíò yẹn dáadáa so wọ́n mọ ohun tí mò ń gbìyànjú láti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ lérò pé èèyàn ni máa dárúkọ ṣùgbọ́n at the end of the day wọ́n rí pé ẹwà èdè ni pé owó lè má jẹ́ èèyàn gan orí inú àwọn Yorùbá máa sọ pé orí inú mi má bà tòde mi jẹ́ so ayé ènìyàn gan lè bàjẹ́ nípa ìwà ọwọ́ ẹ̀ so mo jẹ́ kó yẹ wáyé pé orí kunkun àti agídí àti àìmọ́re òun ló rán Muyideen lẹ́wọ̀n mo wá jẹ́ kó yẹ wáyé pé ṣé pé ó ti ṣẹ̀wọ̀n yẹn mo tún wá là kí fídíò yẹn tó parí so kì í ṣe pé ó ti ṣẹ̀wọ̀n ṣùgbọ́n bìbí ẹ̀wọ̀n lélẹ̀ níwájú Muyideen nítorí pé kí ni ó ti tọwọ́ bọ ìwé ẹjọ́ tó bá dẹ̀ ní ẹ̀rí tó kúná ló ṣẹ̀wọ̀n tàbí kó lọ san 50 million gẹ́gẹ́ bí fídíò tí Ìyálájé fi update wa tèmi náà gbé wá sórí ìkànnì Only Jesus TV yìí now ọ̀pọ̀lọpọ̀ wọ́n kọ́mẹ̀ntì dáadáa ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ̀ntì wọn ò dáa lórí fídíò yẹn now mo dẹ̀ tún gbé fídíò mi wá láìpẹ́ pé Muyideen ní ẹ̀rí tó fẹ́ gbé kalẹ̀ nílé ẹjọ́ bẹ́yẹn ó pé ó ní ẹ̀rí tó fẹ́ gbé kalẹ̀ mo dẹ̀ play fídíò Olúṣọlá Yusuf wa àti Oyèníkẹ́ Pópóọlá fún wa láti fi díẹ̀ múlẹ̀ pé àwọn náà lẹ́rìí o ní pé kán ní ṣòun kóòtù ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ kò tiẹ̀ dá rárá bẹ́yẹn kò dá ọdún àlẹ́ expect pé kí gbogbo ènìyàn kó sọ̀rọ̀ bákan náà gbogbo àlẹ́ sùn síbì kan náà ká kọrí síbì kan náà bẹ́yẹn ṣùgbọ́n mo kàn máa jẹ́ kó dímọ̀ fún wa pé gbogbo àwa tá a bá mọ ìpè iṣẹ́ tàbí tá a bá mọ ìbú ẹ jẹ́ ká caution ara wa ẹ jẹ́ ká ṣe gẹ́gẹ́ bí ẹni tó máa ṣúọ̀
ẹni tó jẹ́ pé ẹni òye ẹni ọgbọ́n bẹ́ẹ̀ yẹn kò sí nínú wa ti ṣe mí láti máa bú ènìyàn tàbí láti máa ṣépè fún yàn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ẹni tẹ́mi Ọlọ́run bá ń gbé mìíràn ó máa fi bẹ̀rù ṣòun gbogbo tó bá ń ṣe ẹnu wa yìí ká máa fi súre ni ẹ má yẹn ká fi ṣépè. So àwọn kọ́mẹ̀ntì máa fààyè kọ́mẹ̀ntì sílẹ̀ láti kọ́mẹ̀ntì fún àwọn matured people kan kọ́mẹ̀ntì sórí fídíò tí wọ́n fẹ́ wò yìí tí máa play fún ọ yìí tí máa play fún ọ kan kọ́mẹ̀ntì sórí ẹ̀ bẹ́ẹ̀ yẹn bó bá ṣe rí ní ọ̀dọ̀ yín bí n bá ṣe ń play fídíò yẹn èmi á máa sọ ohun tí èmi bá fẹ́ sọ èmi á máa sọ sí màá pọ̀ sí màá sọ sí so that èmi á sọ máìndì tèmi so lẹ́yìn náà àyè kọ́mẹ̀ntì máa wà kẹ́yìn náà kẹ́ sọ máìndì yín so ẹ jẹ́ n play fídíò yẹn. The reason why tí mo ṣe took up Muideen's case is just because mo rí pé wọ́n ti gbẹ́sẹ̀ lé ọmọ yẹn lọ́rùn wọ́n fẹ́ pa wọ́n gbé ẹsẹ̀ lé ọmọ yẹn lọ́rùn nítorí pé wọ́n ní wọn pé àwọn ò fẹ́ kójú ti Démọ́lá àwọn tó dẹ̀ dúró àṣírí yín ti tú o wàláì àṣírí yín ti tú mo dẹ̀ wà totally disappointed ẹni tó wà behind the case Muideen tó ń gbẹ́sẹ̀ lé and you are not doing anything to help that guy. You know the guy is saying the truth. But you said, àfẹ́kójú ti Démọ́lá. Instead of you, kẹ́ bá Démọ́lá sọ̀rọ̀ kó yé hùwà burúkú. Ṣé Muideen nìkan ni Démọ́lá ṣe nǹkan tí ò dá sí? Ṣé Muideen nìkan ni Démọ́lá gbẹ́sẹ̀ lé lọ́rùn? But tó bá ti wọ́ wọn dé police station, á tọwọ́ wọn bọ̀wé. So that wọn ò ní lè sọ̀rọ̀ mọ́. Wọ́n sọ fún wọn yẹn pé àwọn gbọ́dọ̀ gbórúkọ ẹ̀ lẹ́nu wọn mọ́. Wọ́n lóde kan lèèyàn máa lọ tí ò ní lọ èmi ò lọ̀rọ̀ Muideen pẹ̀lú Démọ́lá. Démọ́lá ti ń ṣe ó ti ń mu jẹ bọ́ Ọlọ́run tó máa tú láṣìírí kò jẹ́ kó rí Muideen gbèdé police station. Many of us mi ṣe lẹ́yìn torí Muideen o wàláì Ọlọ́run bá ń gbọ́ torí mo mọ̀ ó dá mi lójú tó àṣà kó jẹ́ pé Tinubu ló ń báàkì Àgbàlá kí Tinubu máa báàkì Àgbàlá wọn ò lè rí sí nǹkan kan. Good afternoon bẹ́ẹ̀ ṣe join mi mo ń sọ mo dẹ̀ tó fọwọ́ ìgbàyà wàláì tàláì ẹ kàn máa pariwo ẹnu ni ẹ kàn máa pariwo you just keep on shouting and shouting and shouting ẹ máa bá ìta because people need to donate for you. That is the reason why you keep on going back and forth back. Ṣé Démọ́lá mo dé Démọ́lá wá jáde kó sọ pé rọ ni Muideen pamọ́ ẹ̀. Sọ pé nǹkan tí Démọ́lá òkú ti sọ̀rọ̀ láti jọ ẹ̀. Mo dé Démọ́lá kí Démọ́lá jáde wá kó sọ pé ntí Muideen sọ o irọ́ ló pamọ́ òun o. Do you understand? Pé òun fi ìpè òun tó bá jẹ́ pé ó ní pè lóòótọ́ kó wá fi ìpè tó níyẹn kó fi búra. Ìpè rọ ni Muideen kó wá clear orúkọ ẹ̀ ìpè rọ ni Muideen pamọ́. But Yalaje need to keep talking because ó ní láti gba donation each time ẹ pin account. Kí wá ṣe torí Muideen mọ̀ torí ijọ́ tó bá máa kan ẹ̀ àbọ̀ máa kan family ẹ̀ ó ní mo sọ fún ẹ. Àwọn tí mo rí pé àwọn tó wà ní lórí kílíà pé Yalaje sọ fún wọn yí pé ibi tẹ́ ẹ dúró sí yẹn ọ̀rọ̀ máa ti kọ ẹ kúrò ń bẹ̀ ibẹ̀ yẹn ti dí. Yalaje sọ fún wa wípé ọ̀dọ̀ AIG tá a mú ẹjọ́ lọ wípé ọ̀nà ọbẹ̀ ti block. Ṣé ti yẹ ẹ̀rọ tí kò sọ lórí platform pé ibi tẹ́ ẹ dúró sí yẹn ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ kò sí gbogbo bẹ̀ yẹn ti dí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ń bẹ̀ mọ́. Bọ́ ẹni tí Ọlọ́run ò lè mú kò tí ì ṣẹ̀dá onítàn. Bí Adédoyin bó ṣe ní agbára tó ní owó tán tó mọ̀yàn tó Timothy lásán kò ló gbé ṣubú. Wọ́n tún wá fi yé yín pé Oríyọmí Hamzat alábọ̀dé ni ẹ́. Alábọ̀dé ẹ̀dá òun ni gbogbo yín. Oríyọmí Hamzat nígbà tó mọ̀ kó ní ṣe kéèsì Muideen kí ló dá sí fún. Mo ṣe máa dárúkọ ẹni tó stop Oríyọmí olóhùn ò fẹ́ ṣe kéèsì yẹn o wọ́n pe Oríyọmí pé kóríyọmí jáwọ́ lórí ọ̀rọ̀ kéèsì Muideen. Oríyọmí mọ tó ṣẹlẹ̀ wọ́n mọ tòótọ́ lórí kéèsì yìí. Ẹni yẹn wá mo ṣe máa dárúkọ ẹni yẹn o létà mo ń gbé bọ̀ mo ń bọ̀ àṣírí yín ti tú sẹ̀. Àṣírí yín ti tú orí social media a máa fi power of social media máa fi power of social a máa fi hàn yín ìkànnì yín. Ẹni yín sọ fún mi pé a mọ̀ pé lóòótọ́ ni Muideen sọ bó ṣó wá dá
dáa kí Adémọ́lá ṣubú ẹ ṣá mọ̀ pé pásítọ̀ ni mo ní ṣó dáa kí Démọ́lá ṣubú ta ló kó Démọ́lá lẹ́sẹ̀ ṣé Démọ́lá ni ò discipline oko third leg ẹ̀ tó lọ ń bá ìyàwó ẹni ẹlẹ́ni sùn nínú ilé èrò tí ẹ bá kí ṣe pọ́pọ́ ẹ travel. ẹ jẹ́ àdúró bíbá yìí ná mo fẹ́ sọ sí bíbá yìí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin onílàákàyè tẹ́ a dìjọ ń wo fídíò yìí tí a wà lórí ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí mo fẹ́ sọ yìí Olúṣọlá Yusuf fídíò tó ṣe yìí ṣó mọ̀ pé Yorùbá sọ pé eégún tó ti jáde síta ó ti kúrò ní àyè ó fẹ́ jẹ́ káàrí náà ló ṣe fídíò yìí ló ṣe gbé sórí net ó dẹ̀ fẹ́ jẹ́ kí a gbé káàkiri so èmi náà dẹ̀ ti mú wá fún updating kí àwọn èèyàn kí wọ́n rí bí ó ṣe ń lọ ṣùgbọ́n gbólóhùn tó mẹ́nubà níbi tó dé yìí tí máa continue fídíò yẹn o mo kàn fẹ́ sọ sí kémi sọ kọ́mẹ̀ntì mi ná àwọn ibi tèmi bá rí tí mo bá fẹ́ sọ̀rọ̀ sí so that ibi tẹ́yìn náà bá fẹ́ sọ̀rọ̀ sí ẹ sọ lẹ́yìn fídíò yìí nígbà tó ń sọ àwọn ọ̀rọ̀ yìí jáde tó ń sọ̀rọ̀ yìí jáde pé ṣé èèyàn ló ní pé kó má lè kí Àgbàlá Gabriel má lè kọ̀ǹtúùlù nǹkan ọmọkùnrin ẹ̀ tó fi lọ ń bá ìyàwó níyàwó lò pọ̀ ṣé orí ẹ́fídẹ́ǹsì ṣé ó wà ń bẹ̀ ṣó ṣojú ẹ ṣé Muyideen ti fi ẹ́fídẹ́ǹsì yẹn bóyá fídíò tape tàbí audio tape tàbí written agreement nígbà tí Muyideen káwọn tí Àgbàlá Gabriel wá fọwọ́ síwèé nítorí mo ṣàmọ̀ yìí pé ẹni tó kàwé ni ẹ Olúṣọlá Yusuf èmi ò fi bí kankan kórìíra ẹnikẹ́ni o torí iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni gbogbo pátápátá bí mi dẹ̀ ṣe wáyé mo máa ń ṣe wọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run yálà Olúṣọlá Yusuf ní gbogbo àwọn tó wà ń ṣáìdì pátá tí wọ́n ń ṣáìdì Muyideen èmi ò ní ọkàn burúkú sẹ́nikẹ́ni gbogbo ẹ̀dá alààyè pátápátá ní ọkàn tèmi súre fún gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run tó lè òye ọ̀rọ̀ Ọlọ́run so Olúṣọlá Yusuf èmi kàn ń pè é ṣàkíyèsí kan kó mọ àwọn nǹkan because àwọn nǹkan tíyàn máa ṣe tó ní lè defend ara ẹ̀ ni mo ṣe pọ́ọ̀sì pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n náà ẹ list sí ohun tí mò ń sọ yìí Olúṣọlá Yusuf you are a learned person ẹni tó kàwé ní ẹ so oní tó kàwé ní ẹ ọ̀jọ̀gbọ́n tó yeye ènìyàn ohun tó ń sọ ètò dẹ̀ tún ń sọ tó mọ̀ pé fídíò tí mo kọ́kọ́ play náà fún evidence pé Muyideen ní ẹ̀rí tí mo gbé wá fún wa tí mo play fún wa lórí fídíò mi tí mo ṣe kọjá yìí náà tó mọ̀ pé clip yẹn náà ó sọ nínú fídíò clip yẹn náà now ó tún repeat ẹ̀ ní bíbá yìí sìn ó tún repeat ẹ̀ are you sure o ti witness evidence so because ohun tí èèyàn bá ń sọ tó kàn jọ ọ̀rọ̀ ẹnu tó sí ẹ̀rí gidi tí wọ́n lè fojú rí ó máa ní agbára díẹ̀ o so àkíyèsí yẹn ni mo rí ń bẹ̀ yẹn tèmi kàn fẹ́ pé ohun tó ń sọ bí ìgbà ipò wà ń bẹ̀ yìí ṣe bí ohun tí Muyideen sọ fún wọn ló dúró lé ló gbàgbọ́ ṣé ó fi àpẹẹrẹ ó fún ẹ ní evidence tó rí pé evidence lélẹ̀ ok ẹja tẹ̀síwájú gbogbo àwọn àtàdìjọ́ ń wo ètò yìí. Démọ́lá ni ò discipline oko third leg ẹ̀ ṣe ń gbọ́. tó lọ ń bá ìyàwó ẹni ẹlẹ́ni sùn nínú ilé èrò tí ẹ bá kí ṣe pọ́pọ́ ẹ travel tẹ bá ti ń yọ ṣe tá ń yọ ṣe kí ṣe pọ́pọ́ ẹ travel ó wà ń bẹ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tòlè ọjọ́ kan ní tòlò. ẹ wá dá dúró lórí pé kínní ẹ wá bẹ ọmọ yìí ẹni pé kó má sọ̀rọ̀ ó dákẹ́ ó dẹ̀ dákẹ́ ṣó wà ń ó dẹ̀ bẹ̀. ló pé wẹ́ ọmọ yìí láti máa sọ wípé òun wò wípé ọ̀dọ̀ olówó àwọn làwọn wà bí ìgbà téèyàn wà lọ́dọ̀ olówó bí ìgbà téèyàn ṣe ọgbà àbí tó ń ṣe kínní lọ́dọ̀ èèyàn ìjọ̀gbọ́n ńlá lélẹ́yìí o. ọmọbìnrin tó ń pè ní tó jẹ́ ìyàwó ẹ̀yẹn pé ó lè má wù kó ṣe bẹ́ẹ̀ o kò ní lè ṣe no nítorí pé ọ̀dà Adémọ́lá ni gbogbo àwọn wà ó lójú tó ń ṣe wò nìyẹn ó lọ nǹkan wò ó lòun dẹ̀ dáríjì wípé nǹkan wò wípé pé ó ní olówó ń kàn ń kò ẹgbẹ́ rántí Olúṣọlá olówó kàn ń kò ṣé bó kàwé ó kùbi tó ti jẹ tọ́lá. ṣó lẹ́rìí lọ́wọ́ ṣó fi hàn ẹ́ ó ní ó dẹ̀. ó nìyẹn ó nǹkan wò pé ó lè má dé inú rẹ̀ òun ò dẹ̀ fẹ́ máa bà lọ́kàn jẹ́ ní gbogbo gbà ó ní lẹ́yìn yẹn ní lílù òtò wíwọ́ fún òun lílù òtò wíwọ́ fún òun ẹnujọ́ mẹ́ta yìí wọ́n lu ọmọ kan
kú dànù ọmọ school lórí pé fọ́ basket ordinary basket ló fọ́. mo fẹ́ sọ fún yín pé ṣé rí many people wà ní Nàìjíríà tó yẹ pé they have anger problem wọ́n need láti lọ fún anger management. nínú gbogbo ẹjọ́ táwọn people yìí ń rò personally ẹ sọ fún mi níbi tí Muyideen ti ṣe Àgbàlá Gabriel fúnra rẹ̀ tó jẹ́ pé lágbà ókè bóyá ó mọ́ mi lójú ńjọ́ kan ni o àbí mo pé kò dá mi lóhùn àbí mo ránṣẹ́ kò jẹ́ àbí nǹkankan láàrin Muyideen àti Àgbàlá Gabriel. ẹ sọ fún mi statement tí Àgbàlá sọ ẹyọ kan tó jẹ́ pé Muyideen ṣẹ̀ tó jẹ́ pé personal vendetta náà jọ ní láàrin pé Muyideen ṣẹ̀ tí kò ṣe pé wọ́n sọ wípé ó lẹ́sẹ̀ ń dùn wọ́n ní pé kò wá chọ́ọ̀chì o wọ́n dẹ̀ sọ pé kò sí tó ṣe wọ́n lọ ta tẹ́tẹ́ wọ́n lọ mutí wọ́n lọ wọ́n ní. dúró ń bẹ̀ yẹn Olúṣọlá. lórí ọ̀rọ̀ wọ́n ní. Olúṣọlá dúró ń bẹ̀ yẹn. sórí pọ́ìntì tó mẹ́nu bà yìí wọ́n ní ẹ má bínú pé ó ti dáàkì ẹ ojú mi dáadáa ó ti dọ́wọ́ alẹ́ ṣùgbọ́n mo ní láti update wa ni. gbólóhùn tó mẹ́nu bà yìí ni mo tún fi ń pè ẹ́ sáà kí mo pé mo ti mẹ́nu bà lẹ́ẹ̀kan ọ̀rọ̀ wọ́n ní tìwọ́ náà mẹ́nu bà ṣebí wọ́n ní náà ni Muyideen sọ fún ọ tó wá fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípò wà ń bẹ̀ gangan ehun tó ń ṣe ṣé kìí ṣe pé òun rò pa ara rẹ ni ó dẹ̀ kàwé ẹni tó kàwé náà ẹjọ́ wá sàn kankan bí báyìí wípé ṣé wọ́n tẹ̀lé mẹ́nu bà bí tí Muyideen ti ṣe Àgbàlá Gabriel ìwọ náà mọ̀ dájú pé Muyideen oníbínú fùfù ni Muyideen ó ní hot temper ó máa ń bínú because àwọn fídíò kan wà tó jẹ́ pé àwọn tó jẹ́ church member ní Àgbàlá Gabriel nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n ń testify sí bí Muyideen bó ṣe ń bá àwọn customer jà nínú ṣọ́ọ̀bù tí wọ́n gbà fún tó jẹ́ pé wọ́n máa fún ní owó iṣẹ́ pé kó charge fóònù tó jẹ́ pé kò ní charge fóònù onífóònù dáadáa á tún gbowó lọ́wọ́ wọn á tún bá wọn jà á tún lù wọ́n sí àìmọye ebú gbogbo ìwà arrogant tí Muyideen many people testify sí kì í ṣẹnu ẹnìkan ẹni méjì ẹni mẹ́ta even gan ìgbà tó máa ṣe wedding gan wọ́n ní kọ́kọ́ consider wọ́n wo ti Àgbàlá Gabriel mọ́ lára ló fi rí ènìyàn dìde gbogbo àwọn kan wọ̀nyí bóyá ò dẹ̀ mọ̀ bóyá ò rí àwọn fídíò wọ̀nyẹn bóyá ò rí àwọn testimony tí wọ́n testify against Muyideen àwọn ìwà tó ń wù àwọn nǹkan ìṣesí àti ìhùwàsí Muyideen ṣùgbọ́n ọ̀rọ̀ wọ́n ní yìí náà ni wọ́n ń sọ wípé àwọn ènìyàn ń gbọ́ nípa Muyideen ọ̀rọ̀ wọ́n ní yìí náà ni Muyideen sọ pé ṣé o rí ìdánilójú ibi tí Àgbàlá Gabriel ti ń bá ìbùkún sùn tó jẹ́ ìyàwó Muyideen ó dẹ̀ kàwé ẹ wò ẹ má jẹ́ ń dá wa lága ẹ jẹ́ ká wo fídíò ìtànkẹ́ náà kẹ́ lè kọ́ mi. ẹ wá ìmájẹ́ tí wọ́n náà lójoojúmọ́ ọmọkùnrin ló dẹ̀ sá torí kọ́ má bàa lóhùn pa kẹ́mi òun má bọ̀ síbẹ̀ ó tún kúrò ń bẹ̀ ìyá alájẹ tó mú ó tún subject ẹ̀ sí fún bully lórí social media àwọn ni wọ́n ń pè tí wọ́n bẹ̀rẹ̀ pé báwo làwọn ṣe fẹ́ ṣe kéèsì táwọn fẹ́ settle kéèsì sí òun àti Kẹ́hìndé pé Muyideen jẹ́ ká settle kéèsì yìí ọ̀rọ̀ tó ń lọ yìí kí ló fẹ́ kí ni ká ṣe ẹ̀rọ tí Kúrúyọmí sọ pé kó fún ní 10 million ó dẹ̀ ní tá a bá fẹ́ kọ́rọ̀ yín yanjú òun yọ àti ilé àti gbogbo òun yọ ọ̀dàṣùwé fún 5 million naira ẹ lọ rìkọ́ọ̀dù ẹ̀ wá because ẹ ti mọ iṣẹ́ burúkú tẹ fẹ́ ṣe fún ẹ wá gbé wá ẹ wá fi ìyẹn lẹ wá fi short every torí ẹni mi ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ yín o ẹ sọ pé ó ní mo Dẹ́mọ́lá dó ìyàwó òun ẹ sọ̀rọ̀ ń pa ẹ sọ̀rọ̀ Mímíkì gbogbo yín pariwo ẹ ti parọ́ Mímíkì ni what about statement pé Dẹ́mọ́lá dó ìyàwó òun what about pé wọ́n nà what about that you people are not talking about that ọ̀rọ̀ Mímíkì ó sọ Mímíkì ó ní wọ́n Mímíkì òun ni yes ó ní wọ́n Mímíkì òun ni ó lè má mọ definition of Mímíkì bọ́n nǹkan tó sọ ni wípé òun ò sọ bẹ́ẹ̀ wípé òun máa tóun bá ti gba owó òun máa wá sọ pé Dẹ́mọ́lá ò ṣe bẹ́ẹ̀ voice note tí wọ́n sọ pé ká wá play kan tí má play ẹ̀ tán ẹ máa kó gbàdúgbò ìbùkún ni. ṣé ń gbọ́. ẹ máa kó gbàdúgbò kùkún ni pé aṣọ oníranù ni ẹ. wọ́n ní voice note kí wọ́n táwọn ò play tán. wọ́n ní confront ẹ ní. ṣé ń gbọ́. ṣé mọ̀ yín pé. ìpè ṣáàdéhùn tó wá. ṣé mọ̀ yín pé nígbà tí fídíò tí mo ṣe láti pé wọ́n ní ẹ̀rí lọ́wọ́ tí wọ́n fẹ́ filẹ̀ ní kóòtù ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí mi ẹlòmíì tí ẹ̀ ń ṣépè ẹlòmíì tí ẹ̀ ń bú mi bẹ́yẹn but kò sínú ìwà tí ṣe mí láti bú ènìyàn padà tàbí ṣépè fún ènìyàn kàkà bẹ́ẹ̀ àdúrà ni máa fi dá padà fún eléyìí tí ń bá ní time láti reply ní tọ̀hún ni mo kàn máa yọ kọ́mẹ̀ntì ẹ̀ kó lábẹ́ fídíò mi nínú channel mi máa kàn yọ kọ́mẹ̀ntì ẹ̀ kó lábẹ́ fídíò mi bẹ́yẹn kó má pollute mind àwọn ẹlòmíì mo mọ̀ pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin tẹ́ máa sure mo mọ̀ pé ẹ̀ ń follow mi dáadáa
lórí Only Jesus TV ó dẹ̀ understand yín ẹ dẹ̀ understand àwọn fídíò tí mò ń gbé wá àti bí mo ṣe ń present àwọn fídíò wọ̀nyẹn. So ẹ rí ohun tí Olúṣọlá Yusuf sọ recently just now tó sọ láìpẹ́ yìí sìn wípé voice note kan wà táwọn bá play ẹ̀ tán ẹ máa gbá ìbùkún lójú. So àwọn nǹkan kan wà tó jẹ́ pé though èmi ò mọ how true it is o but gbogbo àná ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí sìn black market ni ọjọ́ òkùnkùn ni Ọlọ́run nìkan lórí nǹkan tẹ́nìkan ò rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ èmi á play fídíò yìí tán fún wa kẹ́yìn wò torí update lèmi mú wá fún wa èmi kọ́ lọ lọ́rọ̀ kò sílẹ̀ tó kàn mí so èmi ò ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé àbí nǹkan kan ṣojú mi Olúṣọlá Yusuf òun ló ń sọ̀rọ̀ bíi pé òun gan wà ń bẹ̀ gangan nígbà tí Àgbàlá Gabriel àti Ìbùkún tí wọ́n ń kan mọ́lẹ̀ nínú ilé Muyideen òun ló ń sọ èmi ò mọ̀ ń pa ẹ̀ so èmi á fi ọ̀rọ̀ sílẹ̀ fún àwọn tó lọ́rọ̀ kí wọ́n sọ̀rọ̀ update lèmi kọ̀ mú wá fún wa so ẹ̀yin ọ̀jọ̀gbọ́n so tẹ́ bá ti wo fídíò ìtàn ẹ̀yin náà ẹ sọ mind ẹ sọ tinú yín lórí fídíò yìí ó yẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká wo fídíò yìí tán. láàrin èmi àti eléyìí nígbà tí mo káwọ àti Dẹ́mọ́lá ṣáàdéhùn tó wà láàrin wa lélẹ́yìí ẹni kí n bò yín láṣìírí ẹbẹ̀bẹ̀ Fẹ́mi Àgbèrè ló bà lẹ́yìn òun dẹ̀ wò pé òkè wẹ́ òun dẹ̀ sọ kọ́kọ́ pẹ̀ òun dákẹ́. ibẹ̀ lẹ́tí lọ tún àwọn kan tún lọ tún wọ́n lọ yọ rìkọ́ọ̀dù voice note ẹ̀. Do you understand? wọ́n lọ yọ wọ́n máa bá sọ̀rọ̀ wọ́n máa rìkọ́ọ̀dù voice note ẹ̀ ẹ gbé voice note ẹ̀ wá síta. ẹ wá play because somebody was telling me pé voice note ẹ̀ kan wà bí kan I don't care àṣírí ti tú gbogbo yín lẹ̀dẹ̀ bí wọn ẹ láburú ẹ lọ́mọ yẹn ẹ lè fẹ́ rìn rìn nínú ayé ẹ tẹ̀lé fẹ́ káyé àwọn ọmọ yín dáa ẹ fẹ́ káwọn ọmọ yín rìn kí wọ́n pàdé aláàánú báwo ló ṣe fẹ́ jẹ́ báwo làwọn ọmọ yín ṣe fẹ́ rìn tó ṣe fẹ́ pàdé aláàánú nígbà tẹ́ gbẹ́sẹ̀ lé ọmọ èèyàn kan lọ́rùn Muyideen tẹ́tẹ́ rẹ̀ ló dúró kò tọrọ help lọ́wọ́ anybody any one of you tẹ́tẹ́ ló dúró ṣe fẹ́ lò ó ni. ọlọ́mọ yẹn kójú wa fọ́ sólóore wa bó bá tẹ̀ dúró jẹ́jẹ́ ṣé ibi l'Àgbàlá Gabriel ṣe fún mi. ẹgbẹ̀jì olórin. ẹ̀yìn tó bá jẹ́ ẹni tó jẹ́ pé ó ṣe làákàyè ni ṣé gbogbo alájọ rí ohun tó ṣẹlẹ̀. wàláì ìbá má ṣe wọ. ẹlísìn bẹ́yẹn ẹlísìn ó ń dá ọgbà ẹnìkan bẹ́yẹn. tí ìwọ ló wà ń di ọ̀rọ̀ Muyideen tí ò fi níyànjú. Olúṣọlá Yusuf ti sọ ẹni tó wà níbi ọ̀rọ̀ Muyideen tó fi rújú pọ̀ tó fi níyànjú. ó ń dá ọgbà ẹnìkan ó ní ẹgbẹ̀jì olórin who is ẹgbẹ̀jì olórin. mo nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yìí gan o ó dàbí ìgbà tó ń gbani mọ́ mi lórí nígbà tí mo wọ́ pé òun ló wà nídìí ọ̀rọ̀ Muyideen mo ní what wọ́n lè sọ pé àwọn mọ̀ pé òótọ́ ni Muyideen sọ bọ̀ wọn ò fẹ́ kójú ti Démọ́lá mo ní àìka nìyí o nígbà tí a fẹ́ kójú ṣé bẹ́ẹ̀ dẹ̀ mú Muyideen wọlé pé Muyideen wà kí ló fẹ́ ẹ̀dẹ̀ ṣe nǹkan ẹ̀dẹ̀ jẹ́ kó wà òkè ó tó ẹ̀dẹ̀ gbàgbé síbẹ̀ ẹ̀ fún nìkan tó fẹ́ ẹ̀dẹ̀ máa lọ. ìjọba ńlá lélẹ́yìí o. ẹgbẹ̀jì olórin ẹgbẹ̀jì olórin ìbá má ṣe wọ̀ so tí ẹ lé ẹ wo bí tẹ lọ sápamọ́ sí mo ṣe bẹ́ẹ̀ lé gan ni fún mi àṣẹ ti ẹ̀ jù báyìí lọ so gbogbo sakarẹ lórí social media gbogbo ẹ̀ ò jù báyìí náà lọ ó jù báyìí lọ so ó jù báyìí lọ gbogbo sakarẹ ò jù báyìí lọ ẹ̀yin yan mi mo ń bọ̀ mi ò tí ì dé mo ń bọ̀ mi ò tí ì dé. Agbo Olúṣọlá ti fẹ̀yìn rí lọ bá gbára wa o. ṣé gbogbo yẹn ló máa yé ti Muyideen àwọn kan dẹ̀ wá tó pé wọn gbà tàgbà láwọn ẹ̀dẹ̀gbà ti Muyideen àwọn rí tòótọ́. bílẹ̀ ayé ṣe rí nìyẹn. kó dá nǹkan tẹ̀ ṣe ò dáa. bílẹ̀ ayé ṣe rí nìyẹn àti wọ́n tó ń sọ̀rọ̀ àti èmi tí mò ń sọ̀rọ̀ yìí gbogbo èèyàn pátápátá lápapọ̀ ní títí gbogbo èèyàn náà ló máa gba tiwa so wà ní ọ̀rẹ́ wa lọ́ta bó ṣe wà sórí kálukú nìyẹn. tí Muyideen wà yìí kò ní gbẹ̀mí ẹ̀ ṣòtìyẹ wà á kọ́gbọ́n lára ọ̀rọ̀ Muyideen wà á mọ̀ pé nǹkan tí ò bá ṣojú èèyàn kì í dá sí tẹ́ ẹ̀ bá mọ̀ sítórì tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ lẹ́nu ẹ̀ mọ̀ gbogbo oríṣiríṣi aburú tí wọ́n ti ṣe aburú pẹ̀lú Muyideen gan wọ́n gbàbọ̀dé fún Muyideen wọ́n betray Muyideen wọ́n dẹ̀ ṣe Ọlọ́run. àmọ́ orí ọ̀rọ̀ tí wọ́n wá dúró léyìí náà ṣé o ní ẹ̀rí tó dájú ni ṣebí ọ̀rọ̀ wọ́n náà kọ́ gbọ́rọ̀ lẹ́nu Muyideen báyìí ni. mi ò tí ì dé o bírèkì mi ti over sọ fún mi 10 minutes tí mo ní. ó lágbára ó ní agbára
so Ẹgbẹ̀jì olórin èwo olókan ẹ̀ kógun làdé. Ẹgbẹ̀jì olórin èwo olókan ẹ̀ kógun làdé. mo fẹ́ jẹ́ kí ẹ gbọ́ gbólóhùn tí mo fi ṣe tọ́pìkì fídíò yìí lẹ́nu Ṣọlá Yusuf kó tó di pé mo. màá wá fáṣọ orin yẹn wá fún ẹ màá ṣe rẹ́kọ̀dù mọ́ mọ́ máa dìde orin fún ẹ ní Ẹgbẹ̀jì olórin èèyàn bí èèyàn ìka ní ìka òun ní ìka ní mo ń bọ̀ wá o mi ò tí ì dé ẹ̀yin tèmi ẹ bá mi ṣí ẹ jẹ́ kán rí lẹ́tà kọ́ọ̀tì yín máa pọ̀ gan-an wàláì ẹ lọ́ máa ẹ kíkọ́ láti máa háàdì 0000 sẹ́yìn 50 yẹn nígbà máa sọ fún yín pé ó ti tó gba ẹnikẹ́ tó dúró torí 50 million yóò lè tó yín pín o torí ẹ̀yin tẹ́ gbọ́ pọ̀ gan-an 50 million yóò lè tó yín pín o ẹ kọ́ lẹ́tà tí ẹ̀mí yóò fẹ́ bọ̀ 50 million ẹ fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe gbogbo àwa tá a ti jọ wo fídíò yìí tá a ti jọ wo ètò yìí pátá ẹ ṣe ẹ kú sùúrù àti àfaradà yín ẹ dẹ̀ kú ìnáwó data tẹ fi ń wo àwọn fídíò tá à ń gbé wá ní gbogbo gbà ojú ò ní pọ́n yín lórúkọ Jésù ẹ ní dandan àrinlẹ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò máa gbé yín ga tó fídíò yẹn nìyẹn o èmi update wa ni fídíò yẹn bó ṣe ń jáde bó ṣe ń gbóná tó yọ eruku òun ni mo ní kèmí mú wá fún wa so ẹ ti rí bó ṣe lọ báyẹn so gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ jẹ́ kí n fi lè tó kù sílẹ̀ fún wa kẹ́yìn náà kẹ́ ẹ sọ ohun tó bá wà ní ọkàn yín nípa fídíò yìí àtàwọn nǹkan tí ẹ ti gbọ́ bó ṣe ń bọ̀ wá láti ilẹ̀ tẹ́lẹ̀ kẹ́ ẹ sọ bó bá ṣe yé yín sí ní comment box ẹ ṣé yóò dára fún wa àlàáfíà ní fún yín.